bàjẹ́ mọ́ káàsì ẹ̀ bàjẹ́ kan wọ́n mú ìlú lọ. Tó bá yẹ lé wọ́n lọ. Ẹnu kémi yìí kí n pa ọkọ̀ mi là ní ìlú lọ. Òní ìdílé máa ń jó ọkọ̀ ṣé Ádámù. Ṣèbí kan fọ́ Dáúdà yẹn náà. Ọba Ìlọrin kótó fagilé wá sí àṣekà Ádámù. Ó ti ṣe àìmọye consultation. Gbogbo àwọn ọmọ kéwù ṣe Ádámù wọ́n jí abẹnú kọ́ ọmọ kéwù ṣe Ádámù gbogbo wọn náà lọ fẹnu kò sí wípé ẹja fagilé wá sí àyè. Kò lè wọ́ọ̀kì. Ìyẹn ń jẹ́ alákọ̀ọ́kọ́. Tẹ́lẹ̀ tó bẹ̀rẹ̀ náà ní ìpàdé wá sí àwàsíyà lẹ́yìn after 32 years. Àbí 33 years. Kò serious. Sí alágbèlé náà. Ẹja move on. Ẹja náà fẹ́ mi. Ogun pọ̀ tí wọ́n kó bá Marcus. Àwa Ádámù kìlù ta nítorí ibi àgbà wípé òun nìkan ni wọ́n bá ja ogun yẹn kọ́ ogun yẹn wọ́ lọ. Sókun yẹn ṣé ogun kan máa ń wọ̀ lù tí ò ní ba nǹkan tó wà bẹ̀rẹ̀. Ẹgbẹ́ pé ogun kan ó lé ìjọba kan ó lé kúrò ní orí ìjòkó ẹ̀ kọ́ bàbá nǹkan jẹ́ nínú ìlú yẹn ẹgbọ́n rẹ̀. Ẹ lọ ní bíà náà, ẹ lọ Iraq, ẹ lọ Syria tí wọ́n ti lé gbogbo àwọn ìjọba wọn ṣáà kó wọn kàn kẹ́kẹ́ mẹ́rin. Nǹkan bàjẹ́ mọ́ káàsì ẹ̀ bàjẹ́ kan wọ́n mú ìlú lọ. Tó bá yẹ wọ́n lọ. Ẹnu kémi yìí kí n pa ọkọ̀ mi là ní ìlú lọ. Òní ìdílé máa ń jó ọkọ̀ ṣé Ádámù. Ṣèbí kan fọ́ Dáúdà yẹn náà. Àwọn àwọn aṣọ ìyàwó náà kò wá láyé yín. Wọ́n wá sókè lá. ولقد جاءهم ظالم لنفسه قال ما أظن أن تبيد هذه أبدا وما أظن الساعة